Ó pe Mósè òun Áárónì ní òru. Ó sì wí pé ẹ dìde kí ẹ jáde lọ kúrò láàrin àwọn ènìyàn mi. Ẹ jáde lọ kúrò láàrin àwọn ènìyàn mi. Àti ẹ̀yin àti àwọn ọmọ Ísírẹ́lì. Àti ẹ̀yin àtàwọn èèyàn yín pátápátá. Kí ẹ sì lọ sin Olúwa bí ẹ ti wí. Ẹ máa lọ o, nígbà kan ṣe pẹ̀lú yín mọ́ o. Ẹ sì mú àgbò yín àti ọ̀wọ́ ẹran yín. Ẹ mú gbogbo àgbò yín àti ọ̀wọ́ ẹran yín o. Bí ẹ ti wí. Bẹ́ẹ̀ ti request o. Kí ẹ sì máa lọ. Ẹ sì máa lọ. Kí ẹ sì súre fún mi pẹ̀lú. Ẹ máa káńsì o. Àwọn ará Íjíbítì sì rọ àwọn ènìyàn náà kí wọ́n. All rọ, they pleaded with them. They appealed to them. Kí wọ́n kí ó lè rán wọn jáde lọ kúrò ní ilẹ̀ náà kánkán. Nítorí tí wọ́n wí pé gbogbo wa di òkú. Àwọn èèyàn náà sì mú. Ọlọ́run wa amen. You are blessed in Jesus' name. Ṣẹ́rí àsíá tí mo mú dání. Àsíá orílẹ̀-èdè Yorùbá ni. Ṣẹ́gbọ́n, I won't deceive you. Iṣẹ́ ti lọ jìnnà nípa ẹ̀. Àwọn ọlọ́pọlọ pípé tí Ọlọ́run gbé dìde nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ yín, àwọn ẹ̀gbọ́n wa, àwọn èèyàn, àwọn ẹni bí ẹni, àwọn tó ti la oríṣiríṣi nǹkan kọjá tí wọ́n sì ṣetán láti pè wá níjà. Àwọn ni Ọlọ́run gbé dìde láti ṣètò gbogbo nǹkan wọ̀nyí. Oríṣiríṣi nǹkan tí mi ò lè máa sọ sórí ẹ̀rọ jáde báyìí. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, ìkéde orílẹ̀-èdè Nàìjíríà yóò wáyé ní kò pẹ́. Orílẹ̀-èdè Yorùbá sà. Orílẹ̀-èdè Yorùbá. Ìkéde orílẹ̀-èdè Yorùbá sà. Ìkéde orílẹ̀-èdè Yorùbá. Yes sir. Orílẹ̀-èdè Yorùbá yóò wáyé ní kò pẹ́ kò jẹ́. Mega rally will soon take place. Àlọ́jọ́ tí mega rally yẹn tó bá bẹ̀rẹ̀ báyìí, ọjọ́ yẹn ni àìsàn yìí ní ó gbé sókè. Hallelujah. Àǹfààní kan táwa ní ni pé ọmọ wa tí Ọlọ́run gbé dìde lágbègbè òkè òkun wa yìí, òun lọ́lọ́run ó lò.